wá ń wájàre a máa júṣe ní máa bọ̀ jẹ́ nagbára Èdùmàrè àjọṣe pẹ́pẹ́ o nagbára Ọlọ́run nẹ́ẹ̀ni nàtúlẹ̀ṣẹ́ ẹni ràn ẹni broadcasting limited rà fún kí wọ́n fọ wẹ́kú àsìkòwé o a máa júṣe yìí dédé ẹni o ràn ẹni tèní bó ń tù mí lọ tọ́lọ́wọ́ àgbàlagbà fọ ojú wo kòwò dédé ẹni bá jíjọ wò wọ́n gẹ́gẹ́ romagu ràn ẹni tèní mi lọ sí ìlú lílá kan nẹgbẹ́ ulu agbowó arọ ìkòsí àtàn níbo lè gbèmí jàrò olórun ulé sam sọwé àwùlò odò àyàndélé olúpẹ̀ukù àwọn ọmọ apẹpẹ lórí ẹ̀gà àwọn ọmọ ìtàkùn múlẹ̀ kùrìkùrì àwọn ọmọ àgbàdo òrùlé nàbẹ́ àlàyélúwà òjijì fìrí ọba ẹ̀mìrẹ́ ńlẹ́kílẹ̀ mítìtì Israel Majesty ọba bilda abdulgani wàrẹ́rẹ́bígbé àsùnmọ̀ balógun jamade one aláyọ̀délú ti odò àyàndélú náà gbà àlejò àwọn àjọ lọ́balọ́ba ìjẹ̀búrẹ́ wa nípínlẹ̀ èkó ìyẹn association of ìjẹ̀bú speaking numbers in Lagos State náìpẹ́ wèé wúwèrè fà kí ilé iṣẹ́ ẹni ràn ẹni broadcasting limited fúlọ̀ ẹbẹ̀ fọ kádébẹ̀ káwọ́ bòǹtì lọ oyún yùngbà. Oníwèérókun tí òkè odò aláyélúwà ẹ̀mí kíkọ́ ọ̀dọ́ wa jogún òní dààmú lórí ọmọ òní kẹ́gbẹ́kẹ́gbẹ́ bẹ́ẹ̀ ń ṣe lè lò títí tó ọmọ yẹn lójú bẹ́ẹ̀ kẹ̀lẹ́kẹ̀lẹ́ bàbá o kẹ̀lẹ́kẹ̀lẹ́ bàbá o. ẹkún ìnáwó èmi àwọn ọmọ ń kọ́ o aṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n. aláyélúwà ìkòròdú ọ̀gá ọmọ ẹlùkú mẹdẹ ọmọ aláfẹlẹjà ó gá pamúṣeré ó gẹsẹ múyẹwò ó sàgá alágọdìbọn lọsọ ní mórí ilẹ̀ ṣàkóso ọmọ alágàdá igi kọ́bọ̀ lórúkọ kówó kọ́bọ̀ ní ìgbìyà kò fa gbẹgẹdẹ ó pàgbà ó wọlé wọlé tú ọmọ níwẹ̀ ní kóró sàgbọ́n ẹ̀dùn ọmọ òtẹ́lẹ̀ kílẹ̀ tó ní ṣẹ̀wọ̀n.
ẹ̀bùtọ́ mẹ́ta sà aláyélúwà òjijì fìrì bísòrò wà aláyélúwà kẹ̀lẹ́kẹ̀lẹ́ bàbá. kẹ̀lẹ́kẹ̀lẹ́ bàbá aláyélúwà. ọba o àlàdé ọba o àlàdé ó máa wọ ní ṣọ́ọ̀tì olúmọ ọkọ̀ tó ṣe. aládé wùràkà aláyélúwà. Aláyé aláyé aláyé.
ọmọ pàṣà lómi wọ̀bì níhàn aláyélúwà òjijì fìrí ọba ẹ̀mìrẹ́ lẹ́kílẹ̀ mítìtì àbẹ́sọ adé apẹnu orí bàtà apẹnẹsẹ o. àwọn àgbàbọ̀ wọn àìrìnlú ọmọ ejò òun rèmí jẹ́ ọmọ ejò níyà kí sèbè bá wà níwájú kọ́ ọ̀ka bá tẹ́lẹ̀ kípa mọ́lẹ̀ tẹ́lẹ̀ ẹsẹ̀ ní máa dúró ìwéré túfà káàsùmọ́ aláìlúwà ìyẹn aláyọ̀délú tó do àyọ̀délú rè gba àlejò dídọ́ wọn bá káàbí ọ̀nà wọn fọ kiri dì í rọ́wọ́n bá wèé fi kóra wọn jọ àti fọ pípàdé ránṣẹ́wé kiri àbọ̀ rẹ̀ èsì rí kábíyèsí fẹ́ nìrè. ènìyàn inú mi pàpà dùn inú wọn ti lè dùn inú wọn ẹbí dùn inú ara dùn torí bọ́ ọdún kẹrin sẹ́yìn orin mo ti gba òru àjọ lọ́balọ́ba wa nígbà tí birthday mi ní 2022 week after wọ́n fọ́ ìmìrì ìpàdé yẹn kàn torí sáà máa ń gbé ìpàdé yẹn lọ káàkiri ilé ara ẹni láti lè jẹ́ kán aráàlú mú òun àmì ṣe kán dẹ̀ lè mọ̀ bọ́ bá wọn ṣe ṣe pàtàkì tó so báyìí máa ń lọ káàkiri ayọ̀gbọ́n ẹ̀ lórí dídẹ ni kí ọlọ́jà mi ṣe igbákejì àwa ọba ẹ̀ wà nù ẹgbẹ́ yẹn ọ̀fẹ́ tó gójì torí àwọn Àwórì wọn náà ti kúrò ẹgbẹ́ yẹn jọ nípò ní adẹ́jẹ̀ká mọ̀fọ́ lẹ́yìn Àwórì kọ́ Ìjẹ̀bú dẹ́kọ̀ ẹ̀ní Ìjẹ̀bú iṣẹ́ ẹ̀kún wọn egun tó wọn egun náà wọn náà wà tí wọn tó ṣe jẹ́ ìdára Ìjẹ̀bú yẹn ká pa ẹni pọ̀ lọ́jọ́ ká fún màtọ́kùn ká ní màá sọ àǹfẹ́ ìjọba àti àǹfẹ́ òwúlẹ̀ ẹni ká gbáṣà ẹni àti ṣe ní àrùgẹ ṣèlú mi dún ayọ̀ mi kún wọn débi náà yọ̀ wọn àtọ́padà olè wọn náà. aláyélúwà kábíyèsí bẹ́ẹ̀ sọ̀rọ̀ yé ni mẹ́rin sọ̀sẹ̀ ìwé ẹ̀wọ̀n ọba ẹ̀wà lẹ́fẹ̀ẹ́ dé lógójì níwọ̀n bá dẹ̀ tí wọ́n fọ ọmọdé kùtù ọmọ bárọ̀ bá gẹ́gẹ́ nípa ètò òwe wájú torí kí ni ọwọ́n bá yẹn ní kọ̀ọ̀kan owó bí yẹn ìwà náà ẹgbẹ́ rèé ẹ̀sọ̀ dẹ́ ní nẹ̀. kábàáwò ní kò dùn náà àyàngbọ́n rẹ̀ ara ẹni wà adébúrú àgbogbo ara ẹni ni alájẹdẹ ara ẹni ni olúbèsì ara ẹni ni yánudúmọ́ta ara ẹni ni ẹ̀wẹ̀ yéèsì ara ẹni ni ọba egbòté pàkódó sẹkùmàdé ara ẹni wà àwọn orin kò dùn náà èyí fún létọba ẹlẹ́pẹ̀ ara ẹni wà kọlọpọ ẹjẹ káwé máa jẹ nímọ rẹ ara ẹni wà kó o tún dé ìkòsè jìnrìn àbọwá ara ẹni wà àyàndélú ara ẹni olówùkòsì ara ẹni ọlọ́tà ara ẹni ọlọ́fọ̀rọ̀gbò ara ẹni eléjìnrìn ara ẹni ọbadẹ tìjọba ní kétùsẹyìn náà ara ẹni náà wà kó bá ti dẹ́pẹ́ sẹ́ńtà ọlọ́jà ara ẹni wà ládébá ara ẹni wà tọ́mù ara ẹni olú ẹ̀pẹ́ ara ẹni wà kó o tún yá ìbàrà kó o lọ́nà erédò bàárẹ alára ara ẹni wà ìràgbèsì ọ̀rọ̀ ìjẹ ọba jẹsẹ̀ ara ẹni wà ẹnàfọ̀rọ̀jà ara ẹni lápẹ̀kù ara ẹni igbóye ara ẹni ọmọlà ara ẹni lédè tukù ní wọn bẹ́ẹ̀ yẹn náà bẹ́ẹ̀ tukù ní bẹ́ẹ̀ náà ara ládésọ̀yìn ẹnàfọ̀rọ̀jà ẹ̀mẹ́rẹ̀ ara ẹni wà kó o tún lẹ́bẹ̀jì lẹ́kí àtìs nọ́dọ̀ oníṣẹ́ ara ẹni wà lẹ́pìà ara ẹni ọ̀ṣọ̀rọ̀pọ̀ ara ẹni lẹ́kí ara ẹni solúọ̀ládé ara ẹni débújọ ara ẹni akọ̀dó ara ẹni ìkáyétòrò ara ẹni ojúmúlákúẹ ara ẹni ògùnfáyọ̀ ara ẹni ẹlẹ́mọ̀rọ̀ ara ẹni arárọ̀mí ìbẹ̀jùlẹ̀kí ara ẹni olúbẹ̀jùlẹ̀ ara ẹni wáwá ẹ̀ lọ ẹ̀ẹ́dẹ́gbẹ́dẹ́ tí ọ̀sà náà láǹgbàṣà ara ẹni wà. kábíyèsí ìpàdé tì ní kí àbáyọrí ẹ̀. àbáyọrí ẹ̀ nìkan àkọ́kọ́ àsọ nípa àṣà àti ṣe ká má jẹ́ kán bọ̀ àṣà jẹ́ mẹ́rin náwó ìyẹn rí àkọ́kọ́ èkejì àsọ nípa security tó dédé à ń gbọ́ wíwíwí a ní láti sọ́njà ẹni gírí àfẹ́kù báyìí ló jẹ́ kẹlẹ́ máa dẹ́dẹ̀ ẹni torí ẹyin kété ojú má ṣe ẹ má fọwọ́ security èèyàn alẹ́ máa sọ fọ ọ̀nà wa máa gbégbà àṣepàdé lórí yẹn náà adẹ́sepàdé ní ìmúdàgbàsókè fọ káàárẹ̀ nílé ìròyìn kan bọ̀ kó wọ́n nílẹ̀ ìlú rẹ̀ sọ lómù rẹ̀ kó ọ̀rọ̀ sọ tí wọ́n nílẹ̀ ìròyìn nígbàwé òye àjẹkárùn wà ìbọnà ọ̀dọ̀ ní káà nílẹ̀ máa gbà ìwádìí tó ọ̀dọ̀ ní ilé ẹ̀dẹ́ kù sí àsọ nípa yẹn náà adẹ́sọ̀rọ̀ nípa fọ káwọn ọmọ ẹni pàpàkà mújẹ̀bú sọ ọmọ ẹ̀bá ẹni lakọ́bọ́ ṣe sójẹ̀bú ní ìjọba nínú kọ̀ọ̀kan máa mú èdè ìlú rẹ̀ ìdára tó di ẹni àsọ bá a ṣe máa ṣọ̀rọ̀ ìbòrí ń bọ̀ ní 2037 nípa ọ̀rọ̀ aṣíwájú bó ṣe máa wọ̀lé ká máa bá àwọn orin ló bá ń bí dídẹ nínú ẹ̀rí fọdún ayé dẹ̀ tí ń dẹrùn nípa ìgbà yẹn nírẹsì wọn dídẹ wọn pariwo aṣíwájú ìrìnkọ nírẹsì dẹ lọ lẹ́nà lédè sọfọ aṣọ bí òṣè o
dédé tí ń lọ lẹ́pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ kó tí ń lọ lẹ́ dédé rẹ̀ máa túbọ̀ dẹrùn bá a máa ṣe rọgbà yìí ká ọmọ ẹni máa ṣe dídí bẹ̀rẹ̀ kàlámúlẹ̀ kéde ọmọ ilé mìíràn aṣáájú ńlá ti wọlé ọ̀rẹ́ gómìnà adé máa lónìí pọ̀ ọlọ́run máa yẹn ní wọn àtàsìkò ọlọ́run máa yẹn ní wọn gbọ́lágbá tó fúnkún lukú náà bẹ́lẹ̀ bọ́ wọn àtàsìkò àwọn agbéjáde kọlágbájá wáyé nílò ẹbẹ̀ ẹni kẹ́dẹ̀ máa tẹ náírà kó máa gbọ́ tẹni kó máa mú dẹ̀rùn bá ní kò wọn ọlọ́run máa yẹn ní nàgbà ilé ìgbìmọ̀ rẹ̀ kò sì máa jẹ́ rẹ̀ nàgbà ilé ìgbìmọ̀ rẹ̀. ẹgbẹ́ náà máa bọ̀ ìyànà bá a lọ ṣé wọ́n máa gbájú wa lọ àjà túbọ̀ pẹ̀lú nígbà kan pẹ̀lú ẹ̀sẹ̀ ìjọba lọ kó pẹ́ àṣà pẹ̀lú ọba kan ní kése. kábẹ́sì ẹwà jẹ́ káwọn ìdílé yìí àtijọ́ sọ nígbà kan lórí àjọ lọ́balọ́ba ìjọba nínú ẹ jẹ́ káwọn wọn kàn tán fọ́ wọn bá dẹ̀ dàbí gbà ṣé dé tọ́ wà lọ́rọ́. ọba ṣì wà bó ń ṣe wà àwọn olùgbàgbọ́ wọn agbára ń bẹ bí tàtijọ́ àwárí kọ̀ọ̀tẹ̀ bá ẹni bí tàtijọ́ ọba ṣì wà ní bọba ní amú ojúṣe ẹni nílùú àwọn ìjọba pápá mú rírí ẹni torí káàbàjẹ́ kúlù tòrò bí ìjọba máa ṣe ṣe ti gómìnà kó owó èkó náà wọ́n fi wà ní challenges security kí fà àwọn ọba mójútó ìletò wọn wọ́n jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ táwọn ń bọ̀ wọn títí ya amúbọmọ ẹdí wọn jẹ́ kí ìjọba lera ìmọ̀ ṣe títì tó máa mú dẹ̀rùn bọ̀ ìlú ṣé Sokoto abika Sina abika Dùnà ogun Boko Haram ní náà la ẹ̀jẹ̀ fọbọn yẹn máa náwó sí security ṣé ẹ máa ráyè fix ọ̀nà so àwọn ìjọba ìkan túbọ̀ mú ọ̀rọ̀ ọba náà kúkú dùn wọ́n ti train ẹ̀ lórí ADR alternative to dispute resolution wọ́n èdè ẹjọ́ ẹ̀ gbọ́dọ̀ máa lọ kóòtù ọ̀rọ̀ bá ti jẹ́ civil matter káwa ọba ká gbìyànjú ká máa yanjú ẹ̀ kábàdé ti yanjú ẹ̀ kẹ̀ ká kọ́ ìwé ìdájọ́ ẹni ká sáìn rẹ̀ ká gbóǹtẹ̀ nílé ìjọba kó bá déwájú adájọ́ kájá kọ́ ikọ́ pàbákà àmọ́ fọba ẹ̀ ti gbìyànjú wọn sọ ètò máa kọ́dẹ̀ àyànjú rẹ̀ lórí ẹjọ́ ẹni kóòtù ti pọ̀ jù lórí ìbàjẹ́ criminal aspect of ìyẹn àmúrífà ìdẹ́kọ́ jẹ́ kọ́ wọn ọba kọ́ ní róòlù nínú òfin Nàìjíríà báyìí náà Àwùjalẹ̀ lọ́ọ́ káwọ́rẹ́ máa jẹ́ nímọ̀ rẹ̀ ṣé fọ́ ṣe mínísítà yìí Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni ọ̀fìfẹ́ tí fọ́ ṣe gómìnà jẹ́nẹ́rì ọba ẹ̀nà dédé kínní ṣùgbọ́n wọn léṣe lo ọgbọ́n ète ọgbọ́n yìí ní kí kọ́ gbàdédàgbà ẹ̀ náà wọn bá ẹ̀kẹ́ tí wọ́n ṣe é dàṣe náà ṣọba ẹni bá fọ́ tọwọ́ báwo okun aláàmárùgbẹ̀yìn. ní ìwé ra àtúnṣe mọ́ wọn aláìlúwà rè wá níbẹ̀ fọkà gbọ́ ọ̀rọ̀ dẹ̀ náà tẹrun wọn torí àwọn àgbàlagbà fọ ń dédé ní bá jíjọ wò wọn gẹ́gẹ́rò máa gú àti fọ kí dédé níjọ kúrẹ́ ẹ nílùú kájọ kọmọlúbọ kó má bàa bọ̀jẹ́ kó lè sùn wọn ẹ jẹ́ ká tó dọ́dọ̀ wọn aláìlúwà o ká gbọ́ ràn wọn aláìlúwà tó sọ lórí ìpàdé wọn wèé èsì wọn rè. látìgbà tí a ti fi ẹgbẹ́ yìí lélẹ̀ ni à ń dúpẹ́ fọlọ́run pé ìlọsíwájú ń bá èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi náà ni akọ̀wé ẹgbẹ́ yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí dìsìn inú mi dùn ayọ̀ mi kún lénìí pé àwa bá kábíyèsí wa Builder Abdulgani Àsùnmọ́ Jẹ̀mádé wọn Aláyọ̀ndélú ti ìlú Odò Ayọ̀ndélú ṣe ayẹyẹ àpéjọ ẹgbẹ́ yìí ní ààfin wọn a sọ̀rọ̀ tó pọ̀ láàrin lọ́balọ́ba bí ìlọsíwájú ṣe máa bá àjọ lọ́balọ́ba bí àjọ lọ́balọ́ba ṣe máa ṣe ní láti lè kojú ohun tí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri agbègbè wa nísìnyí a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bá ṣe máa jẹ́ parapọ̀ mọ́ ìjọba láti mú òfin ró ní agbègbè wa a sọ̀rọ̀ láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe máa ṣètò ọ̀rọ̀ ọlẹ̀ a sọ̀rọ̀ láti bá ara wa sọ̀rọ̀ lórí ṣíṣe ọba láàrin ara wa síra wa láàrin ọba sí àwọn ará ìlú láàrin ọba sí jòyè gbogbo ẹ̀ náà ni àwọn tí Ọlọ́run fún wa láàyè láti sọ kì í ṣe gbogbo ohun tá a fẹ́ sọ lọ́jọ́ kan náà nínú àwọn tí a tún fẹ́ sọ àti sọ di ìgbà míì àmọ́ ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run Elédùmarè tó kó wa jọ lénìí á tún jẹ́ kí ojú pé kẹsẹ̀ pè mí nígbà tí a bá máa pàdé ní ìgá bàbá wa Rànádù ti ìlú Ìmọ̀ta ní ọjọ́ oṣù kejì ọdún yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run mo gbà á ládùúrà wípé àwa tá a péjú síbí inú àlájọ máa ṣe lágbára Ọlọ́run ìlú wa Nàìjíríà kò ní dàrú aṣàdúrà orílẹ̀-èdè wa Nàìjíríà aṣàdúrà fún orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a dẹ̀ ṣàdúrà fún gómìnà wa nípínlẹ̀ Èkó
Mr. Babájídé Olúṣọlá Sanwó-Olú àti alága kanṣu agbègbè yìí. A sì ṣàdúrà fún gbogbo àwọn tó kù náà, àmọ́ tá agbègbè yìí tí Ọlọ́run ní òun nìkan wà lórí àlééfà níbí, a ṣàdúrà fún àdórí igbákejì ẹ̀ ló wá ṣojú ẹ̀. Wọ́n dẹ̀ ṣe dáadáa sí wa, ó ṣọmọlúàbí, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀, a dẹ̀ ṣàdúrà fún. A ṣàdúrà fún agbo aráàlú yìí pé wíwá wa sí bíbá yìí náà ní kábàámọ̀ pa wá bá wọn ṣe ayẹyẹ. So ajẹ́ ìtì Ọlọ́run ní kí a ṣe lénìí, àdẹ̀bẹ̀ lọ́hùn pé gbogbo ìtókù tá a bá máa ṣe nípàdé kí Ọlọ́run jẹ́ kí ojú wa máa gbé kẹ́sẹ̀ máa pèlé. Kábíyèsí agbára sì wà ń bẹ nítorí pé àwọn ọba ní òpó tí wọ́n kọ́lé lórí tí àwọn tó ń ṣèjọba tí wọ́n fi rí ìjọba ṣe. Tó bá jẹ́ pé mo jára mi gbà sí ni mo fi ń bọ̀ mí báyìí láwọn tó kárè wá sọ́dọ̀ mi tí wọ́n bá kó àwọn yẹn lọ sí àlẹ́gò ìjọba wọn ní láì ṣe nǹkan kan mi tí làwa jẹ́ òpó tí ìjọba tó kọ́lé lórí wọn fi láì ṣèjọba àwa là ń fara gbà ètò tí ejò tápá tó ti kú tó kàn dẹ̀ ń rán mù òun ló ń dọ́dọ̀ ìjọba. Kábíyèsí Ọláìlúwà wọ́n rí ìmọ̀ràn ẹ̀fẹ̀ fún wọn nìyàn lórí àjọ ọmọ lọ́balọ́ba ti ya Ìjẹ̀bú ìwà nípìnlẹ̀ Èkó yìí. Àwọn èèyàn lápapọ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé odò tó bá gbàgbé orísun ẹ̀ àwọn Yorùbá ló máa gbẹ ní àwọn àgbàgbé orísun wa ìyẹn ló dẹ̀ fún wa lọ ní impetus bẹ́ẹ̀ àwọn òyìnbó ká fi ń rò pé ó yẹ ká ṣe kínní ká lè máa rántí ilé. So àwọn tó bá jẹ́ ọmọ ìlú wa àbáwọn ẹlòmíì tó tẹ̀ ṣe ọmọ ìlú wa kọ́ mọ̀ pé àwa ò gbàgbé lé o òun là ń fi hàn gbogbo ayé. Alákọ̀ọ́kọ́ fún ìṣọ̀kan dédé àwa ọba, ẹlẹ́ẹ̀kejì fún ìdàgbàsókè agbègbè ẹni àti ìdàgbàsókè Èkó lápapọ̀ àti ìdàgbàsókè ìlú Nàìjíríà la wà yìí. So dédé nítorí náírà ṣe kóra pọ̀ ká lè máa ràn ìjọba lọ́wọ́ dédé kùdẹ̀kùdẹ̀ ìbákú lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan à lè máa sọ níjókòó wa yìí. Láti bẹ̀rẹ̀ ilẹ̀ tí wàá bẹ̀rẹ̀ Kábíyèsí bẹ́ẹ̀ ṣe rí sí. Kódà ìjọba gan-an inú ẹ̀mí dùn torí dédé wàhálà wà nọ́rùn ìjọba ní ìgbà kan nísìnyí dédé náà ti fúyẹ́ torí fọ dédé wàhálà yẹ kó lọ́dọ̀ ìjọba àwọn ọba ti paná rẹ̀ mọ́lẹ̀ nísìnyí gan-an ọkàn gómìnà ọkọ rẹ̀ balẹ̀ wàhálà náà tó wàhálà náà sí dọ̀dọ̀ ìjọba wọn dédé náà àwọn ọba ti ń pa wọ́n lẹ̀ bó ṣe ní ẹ̀. olóyìn jẹ sẹmọgọ ẹni bá ti gbajúmọ̀ kó bàbí nílẹ̀ wa ìyàtọ̀ máa wà sànù ẹ ṣe. Inú mọ̀rẹ́ ẹ̀ fẹ́ sọ lórí ọmọ rẹ̀ jọ ṣe kí nínú inú mọ̀rẹ́ wọn. Ìròyìn bẹ̀rẹ̀ fọ àjọṣe tẹmọkàbá tí ń wà wá ìka nípa ti ṣe àjọ máa pè ara ẹni èyí náà máa gbìyànjú gbà olówó ìyá máa ń fara ẹni ká máa dáhùn ká máa ṣe lẹ́yìn gbẹ̀mí ìjọba àwọn ìwà bẹ́ẹ̀ gbàgbà náà àwọn owó kan wà lọ́wọ́ ọkọ̀ tó kó ààrẹ àmàtúkọ́ ẹ̀ka àmàtúkọ́ rápọ̀ náà. Èmi dùn tó fọ dédé ní sàmkó kíníwé ìjọ tàwánú ẹ̀yìn ìṣẹ̀lá báwọn bá tó ti ń ṣe àdẹ̀gbọ́ fún àwọn bá kan ti wà lẹ́nu tẹ́lẹ̀ tó ti ń ṣe kàwọn ẹ̀dẹ̀ ti jọba àtúbà wọn ìran pè ní Ìjẹ̀bú parapọ̀ dédé Ìjẹ̀bú Obas à ń parapọ̀ nípínlẹ̀ Èkó dédé ọmọ ibi Àwùjalẹ̀ ti jọba Róǹdé ló máa ọmọ Ìjẹ̀bú parapọ̀ ram kóra rẹ̀ níjọ à ń ṣe àpéjọpọ̀ every month ní oṣooṣù ram ṣe ìpàdé ìròyìn dẹ̀ jẹ́ ìjọba ẹ̀fọ́ ó ṣọ́wápọ̀ ó mú kan ẹ̀dá ó mú jáde èyí mọ̀ èyí yóò mọ̀ ìdílé náà ń papọ̀ Adam tẹ̀síwájú ní ìdàgbàsókè pẹ̀lú culture àti irun pọ̀ láàlè sọ lórí afẹ́fẹ́ à ń tẹ̀síwájú níbẹ̀. Kódà bó ṣe ń dáná ní oṣooṣù àwa ọba Ìjẹ̀bú nípínlẹ̀ Èkó oṣooṣù ra gbárajọ kábíyèsí pàdé kájọ ń lò ó bí ìlú olúkálùkù ṣe máa dára bí ìpínlẹ̀ Èkó ṣe máa dára lápapọ̀ bí ìlú Nàìjíríà ṣe máa dára òun rà tó rẹ̀ kalẹ̀ adẹ́mìṣẹ́wà ó dẹ̀ ń bọ́ sí Ọlọ́run àtúbọ̀ jẹ́ kí dédéra tó kúkú odò Ayọ̀dé lúra wa ní ìní lórí ó ṣe ń bọ̀ àtúnlọ ibùdó
ẹ kó ohun náà adé apẹnurówó bàtà apẹnẹsẹ ẹ̀sùn ọba àjẹkùpẹ́ ìlú olúkálùkù máa bọ̀ jẹ́ ìlú dédé ní máa gbẹ̀sọ̀ lẹ́yìn ìwérí aláìlúwà rè ń gbà àlejò ṣẹ̀ṣẹ̀ wá pé dandan wọn lóye rẹ̀ wọlé fọwọ́n ṣẹ́ òun ní korodo òun wọn akẹ́sọ̀ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba torí onagbára o nákà ìmọ̀fọ́ orin lílá ìkàbíyèsí fẹ́ ṣe wọn ìyẹn rí. ẹ̀sùn ọ̀nàbàjò olísà ọ̀dọ̀ ayélu àti bìgálí bákàrí àròdò ayélu àti latif olóògà olóyè mi ni wọ́n àfọ̀bàjẹ mi ni wọ́n ṣẹ̀ mí wọ́n á rò pé mi ní bá wọn wí nulé ìta gbangba má ti bá wọn wí bàbá dáadáa ni wọ́n fi ṣẹlẹ́ṣẹ̀ ṣe ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn gbóore tó ṣe bí ọdún kẹrìndínlógún sẹ́yìn nígbà tá a fẹ́ jọba ìlú yìí wọ́n dúró ti ìlú torí ìlú ló pa wọ́n láṣẹ pé ẹni tí láwọn mẹ́fà kọ́kọ́ fẹ́ sọ́ba yà ní ọmọ fún ẹni tẹ́lẹ̀ gbogbo yẹn fún tẹ́ bá fi lè yẹgẹrẹ ẹ̀rí jẹ́ ìlú ìlápapọ̀ gbogbo ìlú pé méjì sí sàkóòrò èrò pọ̀ níjọ́ náà lọ́wọ́ wọ́n ní chance pé wọ́n influence wọn pẹ̀lú owó but wọn ò ṣe wọ́n ní ibi tí ìlú ní kọ́ wọn lọ yìí làwọn máa lọ ṣe ni wá fẹ́ níwájú pẹ́ lọ́wọ́ yín ohun mi ìjọba kí n dúpẹ́ yẹn nínú sàárè fún yín torí àga ti ń dé ohun mi ti ṣe ju kọ́ ti fẹ́ ṣe léèdì fún yín ṣùgbọ́n màá fún ẹnì kọ̀ọ̀kan yín ní 500,000 naira. àlàyé lúwà òjijì fìrí. ọba tí ò bá tọ́ bọ́ jẹ ọba mi. Bàbá Lisa. Bàbá Lisa. Bàbá ọmọ ilé wọn ni ó dẹ̀ fẹ́ fi ìmọ̀ orí wọn. Mo ní pé ẹ̀rẹ́rìn láì jẹ́ pé mo tí mú wí yẹn sì wí sanwó dowó mi tí mo ní lọ́wọ́. Bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ máa ṣe. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ọjọ́ alẹ́ yín wọn mò ń tọ́jú yìí. Ọjọ́ ní báyìí ojú àwọn làwọn fi ń gbọ́bẹ̀ ló fi mú eléyìí tó ń fi mú fún yín àmọ́ yìí lọ́wọ́ ẹ ti ṣe gbọ́n rí ẹ máa sọ pé ọmọ yìí máa mọ mi ní ọgbọ́n ọdún tó yàn jẹ inú yá dùn ẹ̀yìn á kún ẹ̀rí bá ti ṣe. ǹjẹ́ ọ̀pẹ tó ń dá fún lọ́wọ́ wa tàbí fún ẹni sùn. ẹ mú máìkì wá ẹ yẹ kó mú máìkì wá ẹ gbà máìkì. Hello. Kábíyèsí àti gbogbo yín o. Àti ìpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe lè dé bí ẹ̀yìn rẹ̀ padà sílẹ̀ o. Ẹ̀yìn dídàmú. Ọkọ̀ àríkàràgbà yẹ́tẹ̀ rí lágbára lọ́wọ́ ẹ̀bá délé láyọ̀. Ẹ̀bá nílé. Ẹ̀bá nílé. Agbára lẹ́dùnmáàlì. Kábíyèsí owó tí wọ́n ní kọ́ fún wa. Ṣe owó yẹn gan tàbí pẹ̀lú inú àwọn àpapà ń dùn sí kábíyèsí nítorí pé àwa tá a mú ó jẹ́ kí inú wa dùn olójútì nǹkan tó ń ṣe sí ìlú àti nǹkan ó ń dùn mọ́ wa nú kì í ṣe pé ẹnìkan oníjàgídíjàgan tí àwọn tìlú ń bá jà ló bá jẹ́ pé ẹni tí ò bá ṣe dáadáa àwa lára gan èébú ló máa jẹ́ fún wa tàbí pẹ̀lú kábíyèsí àwa náà mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní àwọn nǹkan tó ṣe oore tàbí nǹkan kan tàbí pẹ̀lú kì í ṣe owó yìí owó lè jẹ́ kíní ṣùgbọ́n nǹkan tó ṣe fún wa ní ìlú kábíyèsí.
tún fi àsìkò yìí tún dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ìgbà lókù. Nígbà tí à ń ṣe gbogbo nǹkan tí ọba wa ń sọ yìí, ó dúró, ó sì ń tọ́ mi sọ́nà tó mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìgbà gbogbo náà ti máa ń rí mò ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run bá kábíyèsí kábíyèsí ọlọ́run á sì máa ràn mí lọ́wọ́. Ẹ ṣe gan ni. Ẹ máa fi inú dídùn ẹ máa fi gbà. Ó yá ẹ̀yin kámẹ́rà. Congratulations, ta ló tún kàn? Olówó Gàbà Latif. Olówó Gàbà Latif. Olówó Gàbà Latif. Àgbàdé àkàmàdé o, alámàdára o, bàbá ẹ ṣe ẹ̀kọ́ àdúrótì. Owó yìí kì í ṣe pé wọ́n fún yín ní báìbù. Ká ní tó tó di pé kẹ́kọ̀ọ́ tó jẹ́ náà tún lè fún yín ìyẹn ní prime. Ṣùgbọ́n eléyìí wọ́n fi ìmoore hàn ní ọlọ́run àgbàdúrà ní ẹ̀ṣẹ̀ ta ló tún sọ. Ìgbà ní Bákàrí. Àrògé ọkọ̀mọ́gé. Bákàrí ìgálí. Bàbá ó dà yín pé tí bá fún yín lówó ìyàwó mi lẹ́fẹ̀ẹ́ lọ sí ẹ. Ìyàwó yẹn ti dúró ń ta ní sí orílẹ̀ owó ìlọ́wọ́ yín. Ẹ ti ṣe ìkan tẹ́ bá fi ṣe ìrántí yí pé aláyọ̀dúdú àdùnnàlú nàṣùwọ̀n ó fún yín lówó yìí. Àmọ́ yín lọ́wọ́. Àmọ́ yín lọ́wọ́. Ẹ ṣe mo dúpẹ́ o. bó ti lọ nílùú odò àyàndélé olúpẹ́ ikú rẹ̀ wọ́n máa pẹpẹ lórí ẹ̀gà níbi wọ́n ti gbàlejò òdìdọ̀ wọn ọba lọ́balọ́ba ti akílẹ̀ ìjẹ̀bú rè wá nípínlẹ̀ èkó kọlọ́ọ̀bá elédùnmarè kò jẹ́ kó wọn ọba rẹ̀ túbọ̀ pẹ́ òkàdé pẹnuró kí bàtà kò pẹ́nẹ́sẹ̀ kẹsàn ọba kò jẹ́ kò pẹ́ ń rẹ ní wọn bá wa o ń rẹ ní kẹwàá kò má bọ̀ jẹ́ ẹgbọ̀ràn sọ lóríṣiríṣi aka ìmọ̀ yédédérún ránjọ́ fún ṣe pàdé rẹ̀ wọ́n sọ̀rọ̀ lórí èdè ẹni wọ́n sọ̀rọ̀ lórí ìdàgbàsókè olúkálùkù wọ́n sọ̀rọ̀ ní bí ọmọ ìjẹ̀bú ṣe máa lọ ìwájú ẹ máa bọ̀ jẹ̀nagbára lọ́rùn àjọṣe pẹ́pẹ́ o nàgbára Èdùmàrè ìbéèrè àmárímọ́ lórí ètò ti ọmọ lọ́balọ́ba rí ìṣẹ̀lẹ̀ ní odò àyàndélú olúpẹ́ òkú orúkọ tèmi rí odùmọ̀sù àdégbéga ọmọ yàrá lọ́gẹ̀dẹ̀ ọmọ rèmi jẹ́díyẹ rèmi lámọ́ bẹ̀rẹ̀ èmi mi dágbére fẹ́ fọ ulé ní ilé wẹ́n ọ̀nà ní nọ̀wẹ́ ó dábọ̀ ó rè ó kábìtì.